A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. wàhálà tẹ tọ́jú wọn sọ pé njọ́ wòlímọ̀ rẹ̀ njọ́ náà ni màmá rẹ̀ talẹ̀ tí wọ́n ní ọmọ yóò jọ ọmọ tẹ̀ ṣe wòlímọ̀ Al-Qur'an fún torí tó jẹ́ káwọn ọmọ yìí ọmọ ẹ̀ jẹ́ kí wọ́n mọ ẹ̀fẹ̀sìn Ọlọ́run tọ́ wọn èyí ò ní fi máa bá gbogbo àfa sọ̀rọ̀ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé gbogbo àfa láì yẹ nìkan kú o lè já àfa o lè jẹ́ ni Ọlọ́run kó kọjá àtàwọn Lukumanu yìí o ìwọ sọ fún ọmọ rẹ̀ bí akimi salata. akimi salata. ó ní kọ́ mọ́ fi òun ṣeré o. akimi salata wa'mur bil ma'ruf. ó ní máa pàṣẹ dáadáa. wa nahy 'anil munkari. gbogbo ntọ́nà ń bá lóun ọ̀fẹ́ mọ́dé díẹ̀ o. wasbir 'ala ma asabaka. gbogbo ntọ́ bá bá ọmọ kú olójú ọ̀nà tọ́lọ́. inna zalika min 'azmil umur. gbogbo ẹ̀yà fún àlẹ́rìkún mẹ́rin ní àgbáyé ẹ lọ múra o. ntọ́nà fi rán mi sí ní parí wá sínú tẹ́ ẹ bá múra 20 years sóní tí ó bá fi di 2046 tẹ́ ẹ bá múra gbogbo ilé àfa odò kòkó gbogbo ilé àfa ẹ lọ múra o gbogbo àfa tó ti ṣìyàwó fẹ́ ìyàwó rẹ̀ sọ fẹ́ pé àwọn fámìlì mi láwọn ò lè gbà tọmọ yẹn kéwù wọn náà sì gbà ó sì mọ̀ pé ní nǹkan kan lé tí wọ́n bá ti yọ ìmọ̀ Al-Qur'ani yìí kó nu lé yín ẹ̀ jámọ̀ nǹkan kan àwọn ọmọ yín ò kéwù máa mara àtà ní kéwù o. bàbá Bíjàwàrà tí máa ṣe fíìmù tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń ti sọ lágbáwá tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń ti tú Al-Qur'ani tí n bá fi sọ fún yín pé yẹn ń sọ lárúbáwá mo dá original Manuel o. bàbá Bíjà tí ń ṣe fíìmù tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń ti ń kéwù tẹ́ ẹ bá pàdé ọmọ rẹ̀ níbi tí ń ti ń kọ orin lárúbáwá ẹ̀yin àfáàní lẹ́yìn ti dòkùnkùn yìí o. ẹ lọ́wọ́ ọmọ Saheed Òṣùpá ó ti há Al-Qur'ani tápátá ràfikàn jábọ́ bẹ́ẹ̀ ọmọ àfáà tó bá há ẹkẹ bọ́ta. gbogbo ilé àfáà ẹ múra o tẹ́ ẹ bá délé kíkọ́ àkàtà bá béèrè àwọn ọmọ tó múra ń bẹ̀ tẹ́ ẹ bá rí ogún ọmọ àfáà ẹ̀yọ̀ kẹlẹ́rì ń bẹ̀ ẹ máa rọ ọmọ káfíńtà ẹ máa rọ ọmọ wẹ́dà níbi tẹ́yìn àfáà sùn láyé tẹ́ ẹ sùn tẹ́ ẹ fọ́ fún gbé mú tẹ́ ẹ lò ní tẹ́ ẹ rántí bọ́lá yóò ti rí tẹ́ ẹ rántí pé àná àwọn kan lẹ́yìn. àwọn olówó wọn sáré wọn ṣe wàhálà pé bá a ti ń tẹ̀lé àwọn àfáà tá à ń ṣerú sí wọn pẹ̀lú gbogbo nta ní àwa náà fẹ́ kí ayé máa ṣerú àwọn ọmọ wa lọ́la àwọn olówó wọn fọ àwọn ọmọ tiwọn fún yín tí wọ́n dà fáà ẹ̀yin wá ṣe wàhálà pé ẹ bá a máa mọ̀ yín náà lọ ló èbó káwọn ó dolówó àwọn ọmọ yín ẹrú táwọn bàbá àwọn olówó yìí ṣe lónìí làwọn ọmọ tí yóò ṣe fáwọn ọmọ wọn lọ́la. Yabunaya akimi salata. ẹ̀yin afá tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ di Al-Qur'an. akimi salata. ẹ̀ ní tẹ́ ẹ̀ di àfi mímọ́. akimi salata. tá a bá fi yọ sáwí àkú láyé yín ẹ̀jẹ̀ kankan. akimi salata. tá a bá fi yọ tàṣọ́wùfù kú ẹ̀jẹ̀ kankan. akimi salata. ẹ̀yọ́ máa fọ́ òkè mọ́ àwọn àfọ́ òrọ́mọ tọ́mọ láyé o ẹ dákun à ń sunkún ẹ dákun ẹ ṣàánú ayé o. nígbà wa ẹ̀yin lè máa wo pé àwọn àfáà orí ni wọ́n àwọn ló jẹ́ kí wọ́n mọ̀nà bẹ́ẹ̀ ni torí bá ń bórí ti jẹ́ olórí ara torí bá ń fọ́ orí ẹsẹ̀ ní òlọ́bì ògún wa. afẹ́kẹ́yìn yẹn náà ṣàánú àwọn àfáà ilé àfáà ti ń dahoro àwọn àfáà ti lọ fẹ́ ìyàwó gàrú àwọn ìyàwó wọn ò jẹ́ káwọn ọmọ wọn kéwú mọ́ o ilé ọlá ti fẹ́ dahoro ibi tá a ti ń mú ìmọ́lẹ̀ òkùnkùn ti fẹ́ padà síbẹ̀ o gbogbo àwọn oníkéwú tẹ bá rí yẹn ti ń kéwú gidi lónìí ẹ lọ bí wọ́n tẹ bá fi rí mẹ́wàá ọmọ káfíńtà ọmọ wẹ́dà ọmọ bíríkìlẹ̀yà mẹ́sàn-án ni wọ́n kí ni fáre èèyàn fà níbi ìfẹ́kùfẹ́ wàláhì làdìm ọ̀rọ̀ tí mo ń sọ yìí láàrin èmi pẹ̀lú ọba tí ń kírun fún tí n bá fi ọ̀rọ̀ yìí sọ asọ́dùn ó kù mí òkùjọ́ tí ń pàdé ọ̀rọ̀ ọmọ àfáà tó lóko wọ́n sì lókì ẹnìkan bí pé kí ló bá ọdẹ bí ọtí mímu ó lákọ̀ọ́kọ́ ọjọ́ tó wọ́n mú ó nínú wọ́n dúró bàbá òun lòun ti bá ó ní ṣẹ́sí pẹlẹbẹ tó wà ń bẹ̀ kò sí bí bàbá òun ti lè kánjú wọn ò lè mú tán lóṣù kan la'anatullahi ala al-kadhibin orúkọ bá orí kí wà ọmọ náà sọ pé ṣé bàbá rẹ gbọ́dọ̀ mọ̀ oníjọ́ tó wọ́n kọ́kọ́ mú òun kẹ́rù wọnú wọdúrópù lòun bá ń bì kan wọ́n kan pákó fún lọ́tọ̀ ni. ẹ̀yin àfáwà lu ayé débi pé àwọn ọmọ kí wọ́n á kógò jáde nínú yàrá ìgò ṣẹ́ sí wọ́n sì ta wọ́n sì pínwé ó sì kárí wọn. ẹ̀yin àfáà bò nílé yóò ti ní dahoro. tẹ́ ẹ bá múra ogún ọdún sóni ìmọ̀lẹ́ ó kú omi tí wọ́n ti mú bá. àwọn ọmọ yóò ṣẹrú àwọn tẹ́yìn lò lẹ́rú lónìí pé aláàjì 10 million ẹ̀ mú wá tí wọ́n kó yẹn kalẹ̀ lórí ìkúnlẹ̀ àwọn làwọn ọmọ tí yóò sì àwọn ọmọ wọn lọ́la. inú ọlọ́run lọ́lọ́run dá ẹ tó láwọn ọmọ tiẹ̀ ò kéwú máa ní kó lọ kàwé káwọn náà ò dolówó. èmi ò ní kí wọ́n jòkó àfà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ tí ò sórí gbígbé mẹ́wàá ní dandan kọ́ ni kó máa fọ́ kéwú wàláhì dandan ni kó kéwú dandan kọ́ ni kó jòkó àfà ni. ìyàtọ̀ wà mẹ́ dandan kọ́ ni kó máa fọ́ kéwú wàláhì dandan ni kó kéwú àmọ́ dandan kọ́ ni kó jòkó àfà kó wá tẹ́sọ kó síbi tí o ti lè lò tọ́mọ àfà bá kéwú tó bá lọ sípítà wọ́n gbọ́dọ̀ lè mọ̀ pé dókítà báyìí ni mo fẹ́ dókítà yóò ṣe déédéé pẹ̀lú yín púpọ̀ kì í ṣe dókítà tí tọ́ bọ̀ di obì olóbìn
kìí ṣe dókítà tí wò hóhó bí olómi kìí ṣe dókítà tẹ́ báwò sọ lọ́dọ̀ ẹ̀ tí ọmọ sọ pé mi kó wọn fọwọ́ kàn yín ẹni ọlọ́run ni àáfàá ní lọ́sípítà tó wà wọn náà. يا بني. If this message brought you value, help us reach more people. Subscribe, say message to communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.